Ẹ kú ojúmọ́, ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé, gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé, gbogbo wa mo kí o. Jíjáde wa lónìí, àní jáde lékú lọ́wọ́, ìpadàbọ̀ wálé wa, wọn ò ní bókú wa padà wálé o, àmín. Ọyẹ wá nǹkan, ẹ jẹ́ ká fìdílé tàbí ká fìdílé nǹkan, ẹ jẹ́ ká fẹnu mẹ́nu, ẹ jẹ́ àfẹ̀tẹ̀mẹ́tẹ̀ ká sẹnu kẹ́mú. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Tánìkan bá pèrè ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣèmi. Mo fẹ́ kọ́ wa lọ́gbọ́n méjì sí mẹ́ta láàárọ̀ yìí. Ohun tí mo bá fi sílẹ̀ yìí ń fi sílẹ̀ torí kò lè bẹ̀ mí ń sẹ́, àmọ́ tó bá bẹ̀ wá bọ̀ ṣe. Iṣẹ́ tí mo bá fi sílẹ̀ yìí, eléyìí èso oògùn orí social media o. A fi tọrẹ ni, ṣùgbọ́n látàrí àwọn tí wọn kì í mọ iye oògùn. Yorùbá ní oògùn tá a bá fowó ṣe ẹ̀yìn àrò ní gbé. Torí àwọn tí kì í mọ yìí, a ṣe àdínkù rẹ̀, bẹ́ẹ̀ ni. Àwọn bàbá wa ń pè ní ẹ̀rọ ilé. Àwọn onígẹ̀ẹ́sì a máa pè ní house protection. Iṣẹ́ ìdá púpọ̀. Tí àwọn èèyàn bá wádọ̀ àwọn tó bí wa, àwọn bàbá wa, bí bàbá àwọn fẹ́ kọ́lé, àbí ilé iṣẹ́ kan ni, àbí ibi tí wọ́n ti máa ṣe nǹkan oúnjẹ òòjọ́ wọn, tó jẹ́ pé ilẹ̀ yẹn àwọn ni wọ́n ní. Wọ́n bá wọn ṣe ètò tí mò ń wí yìí, iṣẹ́ tí mo fẹ́ fi ilẹ̀ tí wọ́n bá parí ẹ̀ tán. Tó bá jẹ́ pé ilé tí wọ́n fẹ́ kọ́ ni ilé wọn gangan, wọ́n ní wọ́n rí mọ́ bẹ́ẹ̀. Báwo ni tí wàá ṣiṣẹ́? Bí iná bá ń jà lọ́tùn, bí iná bá ń jà lósì, Ọlọ́run yóò dọwọ́ ilé tiẹ̀ sọkúdé ní. Gbogbo ẹni tó bá gbé inú ilé rẹ̀, wọn ò ní mọ ìnira, ara ò ní ni wọ́n. Tí aláboyún bá ti ń bí wẹ́rẹ́, àgàn ó máa tọwọ́ àlàbòsùn, ọ̀nà ó máa là tó á jẹ́ ń já ọ sí. Inú ilé yìí tó bá wà, tí ẹ bá gbé nǹkan aburú wọbẹ̀, yóò dà lé lórí. Bí wọ́n ṣe máa ka àfẹni náà nìyẹn. Wọ́n wá ṣàṣà sí ni, bóyá wọ́n sa nǹkan, ẹ bá kàn jí láàárọ̀ ẹ máa rí pa pé ẹ bá kìnnì kan lẹ̀, ohun tí wọ́n rán tí ò wọlé, ẹ bá níta gbangba. Ẹ ń tẹ̀lé mi. Àrá ni, tọ́ndà, ìwà ń sá lọ́tùn, ń sá lósì. Yóò dọwọ́ ilé rẹ̀ sí. Bẹ́ẹ̀ ni. Àrá ò ní sákọ́ wọlé yẹn, ó dé èèwọ̀ ni. Ọyẹ mú gègé yẹn máa kọ́, ṣùgbọ́n ní fi ilẹ̀ pé àwọn tó bí wa náà kí wọ́n tó sọ pé ayọ̀ǹda rẹ̀ ojú rí tó. Ẹ lọ bá mi wá igi àràbà, èpo igi àràbà, èpo igi ńlá, yóò fẹ́ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀, yóò tó àtẹ́lẹwọ́. Èpo igi ìrókò, a nídìí èpo igi mẹ́tẹ̀ẹ̀ta yìí, gbogbo wọn fẹ́ gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bákan náà. Yóò fẹ́ tó déédéé ojú ìwé exercise book. Bí ká sọ pé ẹ jẹ́ n fi kíní kan ṣàpèjúwe. Ẹ wo irú ìwé yìí, yóò tó ká dá ìwé yìí sí méjì báyìí. Yóò fẹ̀ ní déédéé báyìí. Tó ti mọ̀ wípé ìwọ gan owó lọ fẹ́ ná. Iṣẹ́ tó tàn fi sílẹ̀ yìí kì í ṣe pé bóyá iṣẹ́ ṣeré. Mo ń yọ̀ǹda àwọn nǹkan kan fún wa, ṣùgbọ́n àwọn èèyàn ò fura, àṣírí òjijì. Bàbá wa máa lò ó gan-an, oríṣiríṣi iṣẹ́, oríṣiríṣi.
mo ti sọ fún yín pé gbogbo ọ̀nà tá a gbà lò jíjí sí lóríṣiríṣi ọ̀nà ń júwe rẹ̀ fún wa, ń júwe rẹ̀ fún wa àti ìdèbí aṣínà ọ̀la rẹ̀. ẹ gbọ́ tí ẹni tí wọ́n bá fẹ́ pa ní ògo rẹ̀ tàbí jí àìdébẹ̀ o gbogbo bẹ̀ láàdì. àti tí nǹkan ọmọkùnrin bá fẹ́ kú tó ṣiṣẹ́ lónìí kọ́ dẹnu kọlà lọ́la, kó ṣiṣẹ́ lónìí kọ́ dẹnu kọlẹ̀ lọ́la, ó sì ti lo alẹ́ oríṣiríṣi tó yẹ pé wọ́n fẹ́ pa á. tàbí ẹni tó jẹ́ pé tó bá ṣe lọ́dọ̀ ìyálé kò ní lè ṣe lọ́dọ̀ ìyàwó, tó bá ṣe lọ́dọ̀ ìyàwó kò ní lè ṣe lọ́dọ̀ ìyálé, a máa lo òjijì fún àìdébẹ̀ a sì ń bọ̀. tọ́ ẹja òjijì tó ṣe bọ̀kùtù dáadáa tó tóbi pẹ̀lú ewé òjijì. tá bá wá mú gbogbo àwọn nǹkan wọ̀nyí, ewé iná ń bẹ ń bẹ, ewé iná ń bẹ ń bẹ, ewé àgbọ́sá, ewé kí ni mo pè é, ewé àgbọ́sá, igi tí àrá pa wọ́n ní ó tóbi dáadáa, àwọ̀ ẹ̀ tó tóbi dáadáa, igi tí àrá pa tó dájú, akọ igi tí àrá pa àtọ́jú ẹ̀. ẹ̀dùn àrá kan, ẹ̀dùn àrá kan, ṣé wàá rí ẹ̀dùn àrá yìí kì í ṣe ordinary ẹ̀dùn àrá o, ṣé mọ̀ pé ẹ̀dùn àrá méjì ló kú sí. èyí tó sọdànù ọ̀tọ̀, ṣùgbọ́n èyí tá a fẹ́ lò èyí tó fi jà ni, èyí tí àrá fi jà gangan tó jẹ́ pé àwọn oníṣàngó wọ́n lọ yọ ẹ̀dùn àrá yìí, òun gangan lẹ fẹ́ lò, ibi tó wà lè sí nìyẹn. ṣé wàá rí báwo láti wá ṣe, ẹ mú igi ńlá ẹ gbé kalẹ̀ nínú apẹ ìkòkò tá a fẹ́ fi jó. tá a bá ti gbé kalẹ̀, ẹja òjijì yìí wà láyé lórí rẹ̀, òkú ẹja òjijì kọ́ ààyè ni o. tá a bá ti gbé lé, a wá mú èpo igi àràbà a fi bò ó, èpo igi ìrókò a fi bò ó. tá a bá ti fi bò ó tán, a wá kó ewé iná a kó lé lórí. tá a bá kó ewé iná, bí mo ṣe ń tò àwọn ewé yìí ni kẹ́ ẹ máa tó o. tá a bá kó ewé iná lé lórí tán, a kó ewé àgbọ́sá a kó lé lórí. ewé òjijì ní ọ̀wà kẹ́yìn, ẹ̀ ń tẹ̀lé mi, ewé òjijì òun ní ọgbẹ̀yìn tá a kó lé lórí tí ó bò gbogbo ẹ̀, a wá fòdìdí àtàrí kan lé lórí, ó di jíjó. ṣe rí igi tá àrá pa yẹn yóò wà pẹ̀lú odidi àtàrí yẹn lókè ní o, igi tí àrá pa tá a bá fi òun lórí iṣẹ́ yẹn, a wá fòdìdí àtàrí sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ a wá jò. tàbá ẹ má gbàgbé pé òjijì ló wà nísàlẹ̀, igi tá àrá pa ló wà lókè téńté lórí ewé òjijì. báwọn bàbá wa ṣe tó nìyẹn, ìdípọ̀ kan kó gbogbo ẹ̀ lé. ọ̀ya ẹ̀ka náà síndì a máa jó, a máa jó, tó bá wá jó tán, ẹ̀dùn àrá yìí àtẹ̀bù yìí bóò là á ti ṣe bí tí ní ṣàlàyé nìyẹn. wọ́n tó bá fẹ́ ààbọ̀ sí, torí a fẹ́ mọ bí tó fẹ́ ṣe é sí. ilé tuntun àárín mọ́ bẹ́ẹ̀, fọkàn rẹ balẹ̀, máa gbádùn ayé rẹ, kẹ́ni sáà fọwọ́ ara rẹ fa wàhálà débi pé ó lọ lo àjò kan tí ó yí ọ lórí pé òun lo oògùn owó kan tọ́jọ́jú orí rẹ̀. tọ́ ọ bá ti fọwọ́ ara rẹ fa àṣàtọ́ fà sínú ayé rẹ wípé ẹnìkan wá gbé aburú kan wá, àbí wọ́n á láwọn ṣàwọnú ilé yẹn o, wọ́n lè ṣe ọ́ ní nǹkan níta o, ọ wà lọ́wọ́ bọ́ bá ṣe dira sí o. ṣùgbọ́n pé o ti wọnú ilé yẹn wọ́n fẹ́ ṣàkàn sí ọ, kò ní wọlé. ọ̀rọ̀ tí mò ń wí mo rò pé ó yí ẹ̀yin olóye. ká ṣàkíyèsí ká sọ pé sójà ń lọ níta kò gbébọn lọ́wọ́, àwọn èèyàn kojú ẹ̀ wọ́n bá jà. ṣé mọ̀ pé ó ṣeé ṣe kágbára rẹ̀ ọmọ ká wọn,
ṣùgbọ́n tó bá jẹ́ kó ti wọnú báràkì sẹ́wọ̀n pé òun ò tó bẹ́ẹ̀ kódà kí wọ́n kó kún wọ́n pé gbèjé àwọn tó tiẹ̀ bẹ́ẹ̀ ilé jagunjagun rèé wọ́n fẹsẹ̀ fẹ́ ṣùgbọ́n tó bá mọ tó bá fi kojú da èèyàn ẹgbẹ̀je èèyàn ẹgbẹ̀fà ìwọ gan oníhun tó tún jẹ tẹ́lẹ̀ ẹ̀kùn wọ́n lé ọ lílé wọ́n bá ọ wọ́n lé ọ lẹ́dẹ̀dẹ̀ wọ́n bá ọ ọkùnrin ni ọ. Iṣẹ́ yìí ilé nìkan ló wà fún àtàwọn tó wà nù rẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti jáde ìwọ lọmọ ohun tó tún jẹ sísàlẹ̀ ẹ̀kùn tí ó bá ọrọ̀ dé o. Ilé nìkan iṣẹ́ yìí wà fún ó dáa gan ni. Eatery ni hòtẹ́ẹ̀ ni company ni ilẹ̀ tó fi ń dáko àbá tọ́jẹ́ títí ẹ tó rẹ́ǹtì ni o wọ́n á máa rí ibi wọ́n bá sì rí sí wọ́n á máa ṣe sàmì rẹ̀ iṣẹ́ tó dáa ni o. Wọ́n bá parí ètò yẹn tán èèyàn lọ rí mọ́bẹ̀ ni lọ́wọ́ dúdú àtòwò funfun tòró níbi wọn ó ti bá àti ṣe kó tó di pé èèyàn lọ rí. Ìwọ́n tó bá alálùmọ̀kọ́rọ́ yìí bí n ti ṣàlàyé tó lọ rí tàbí o ti bá kàn tó gbàgbọ́ yé Ọ̀yọ́ lọ wá o á dára fún wa o ayé wa o kò ní yẹ̀ lẹ̀ o òjò kírọ̀ kọ́ tàṣe ilẹ̀ olóore wa kò ní tàṣe gbogbo wa. Tó nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ +2348032983298 +23432983298 tẹ́ bá pélé ìtí ọ̀lọ́ ọyẹ́dẹ́ fún yín lọ́kàn sí +2348133155111 +2348133155111 ẹ bá pè dàrẹ́tì tí ọba ti lọ ẹ bá mi sọ̀rọ̀ lórí whatsapp méjì tí mo fi lẹ̀ ẹ jẹ́ fún wa ní nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 +22954651928 ẹgbà kásí +22954651929 +22954651929 yọ yẹ wa kò ní yé ẹ lẹ á dára fún wa kò ní dá lẹ lọ́wọ́ wa. Ìwọ tó fẹ́ máa béèrè bóyá lórí àjò tá a ti filẹ̀ yìí tó ti pẹ́ àbí ìta ti filẹ̀ ẹ darapọ̀ mọ́ wa lórí private group owó ni wọ́n fi ń wọbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ 5,000 ni nísìn ó ti di 10,000 ìwọ tágbára rẹ bá gbé. Tó bá wà lórílẹ̀‐èdè Benin láti Benin lọ dí mi ni Nàìjíríà 10,000 ni. Tó bá wọlé pẹ̀lú 10,000 tó ṣù bá parí ó tún san 10,000 ni. Àǹfààní tó máa jẹ́ ń bẹ òkèrè mọ́ lálàá mo fẹ́ máa gbọ́ túmọ̀ rẹ̀ tẹ́lẹ̀ yìí bá rí báyìí kí láà ṣe sí ọgbà lọ́fẹ̀ẹ́ lẹ́nìkan ò ní gba kọ́bọ̀ ṣùgbọ́n tó rẹ̀ bá ti dùn tó ṣù bá ti parí lọ́wọ́ kan láàyò ọkùn mẹ́ àbọ̀ bá tó sanwó o tó bá ti rí ní o payment ẹ lókù ìyẹn dúró bẹ́ẹ̀. Gúrùpù mi tó wà tó jẹ́ public free nìyẹn ọ̀ jẹ́ mẹ́mbà lásán ọ̀ láǹfààní àti béèrè kankan kò sì jẹ́ nìyẹn ṣùgbọ́n àwọn náà máa jẹ àǹfààní díẹ̀díẹ̀ ìyẹn bẹ́ẹ̀ o. Tó bá jẹ́ pé ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò ayé yín ìyẹn ọ̀tọ̀ ni kọ́ papọ̀ ẹ sanwó fún yẹn ni special consultation nìyẹn. Bákan náà ìtọ́jú ara ńlá ní ewé àtìgbò àwakọ́ Ọlọ́run ni yọ yẹ wá kò ní yẹ ẹ lẹ́ a kú múra ọdún a sọ̀pọ̀ ọdún láyé ọdún yìí kò ní bá wa ní sàárè kò ní bá wa lẹ́gbẹ́ ẹ̀wọ̀n ara ẹmọdí ayé ò ní tì í mọ́ wa ẹ jẹ́ ká máa ṣọ́ra sí o Ọlọ́run ọba àṣírí wa ẹnu ọ̀bẹ kálukú kò ní sílẹ̀ o tiwa lọ́lọ́run ó ṣe kò ní sí tọ́ta wa o ire o mo ti ń bá yín sọ̀rọ̀ yìí mo wà lórílẹ̀‐èdè Côte d'Ivoire ẹ̀yin ará Benin ẹ̀yin tẹ́ fẹ́ rí mi títí mẹ̀kìrìdì àbí mẹ̀kìrìdì náà ni so sí suèdì ẹ jẹ́ ká ríra ní dégà kan ẹ jẹ́ ká ríra sì jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gba sẹ́yìn ẹ wá pàdé mi ní dégà kan ní títí suèdì ẹ wá gbà lọ́wọ́ mi á dára fún wa o kò ní dáa lẹ́ ire o ire kàbíyèsí.